Those who believe that the Aláàfin is superior to his own father, Ooni of Ife, or that Oyo is superior to the ancestral homeland of Ife, founders should understand that this is not history, it is an agenda. I therefore encourage every one of us to conduct personal, independent research and seek the truth beyond inherited narratives. Ọ̀pọ̀lọpọ̀ messages ó ní mo ti rí gbà gẹ́gẹ́ bí ìwòye àti èrò àwọn èèyàn lórí fídíò kan tí mo ṣe tí mo fi gba àwọn kábíyèsí, àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá tí mo fi gbà wọ́n nímọ̀ràn gẹ́gẹ́ bí ìwòye àti èrò ti tèmi. Pàápàá jùlọ àwọn kábíyèsí wa, ọba Ooni Ile Ife, ọba Adéyẹyẹ ní Tògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀nìrìṣà Àrólé Oòduà àti kábíyèsí ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin tìlú Ọ̀yọ́ tí mo fi gba àwọn méjèèjì nímọ̀ràn tí mo fi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yẹn. Ṣé ẹ sì gbàgbé, ṣé ẹ rántí pé mo máa ń sọ wípé oríṣiríṣi ni àwọn èèyàn tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa. Ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni ojú àti ìwòye tá a fi máa ń wo ọ̀rọ̀, tá a fi máa ń gbé ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ, torí pé ìwòye kì í papọ̀, èrò kì í papọ̀, a kì í wo ọ̀rọ̀ bákan náà. Mo wá ṣe fídíò yẹn, mo sọ̀rọ̀ púpọ̀ nínú fídíò yẹn, ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ mi yé wọ́n fi messages wọ́n fi ránṣẹ́. Messages yẹn náà ni mo fẹ́ mú wá fún yín. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, kí n tó mú mẹ́sẹ̀jì yẹn wá, ẹ jẹ́ kí n kí àwọn èèyàn tí wọ́n ń ṣùgbà wa lórí ìkànnì yìí, àwọn èèyàn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa, àwọn èèyàn tí wọ́n dúró tì wá gbágbágbá lórí ìkànnì yìí fún ti ọdún 2025. Wọn ò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Wọ́n ń wò wá, wọ́n ń gbọ́ wa, wọ́n tún bá ní pín, wọ́n tún bá ní share àwọn programs tí a mú wá. Kì í tún wá ṣe pé wọ́n ń wò wá, wọ́n gbọ́ wa nìkan, kì í ṣe pé wọ́n bá ní share rẹ̀ nìkan, kì í ṣe pé wọ́n like àwọn fídíò wa nìkan. Wọ́n tún ṣe ìrànlọ́wọ́ kan àbí míì fún wa, débi wípé ará àwọn tí wọ́n ń gbéṣẹ́ fún wa, tí wọ́n ń gbé polówó àti ìkéde iléeṣẹ́ wọn fún wa, ará àwọn tí wọ́n ń kún wa lọ́wọ́ nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún wa, ará àwọn tí wọ́n ra àwọn gadget tá a nílò, àwọn equipment tá a ń lò, ará àwọn tí wọ́n nawọ́ sí wa tí wọ́n rà fún wa, ará àwọn tí wọ́n fowó support wa, ará àwọn tó jẹ́ pé wọ́n refer wa sẹ́lòmíì ni, ará àwọn tó jẹ́ pé wọ́n kàn ń sọ̀rọ̀ wa, wọ́n ń ròyìn wa fáwọn kan, tó sì jẹ́ pé à ń padà rí àánú Ọlọ́run gbà láti irú ọ̀dọ̀ àwọn yẹn. Kò yẹ ká gbàgbé wọn, torí pé tí a bá rojọ́ ìkà fáyé, ó yẹ kí a fọn rere ẹni rere náà. Bẹ́ẹ̀ ni, ìdí rèé tí màá fi máa kí gbogbo àwọn tí wọ́n dúró tì wá, tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí iléeṣẹ́ Otasansan Media International. A dúpẹ́, a mọ rírì yín o. Màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi kábíyèsí Olúkòyí tilẹ̀ Ìkòyí, His Royal Majesty Ọba Taofeek Iyèọlá Àkàndé Mọ́rẹ́nigbádé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tilẹ̀ Ìkòyí. Kábíyèsí, mo dúpẹ́ o. Ẹ ṣé, ọba mi Èdùmàrè kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bákan náà, bàbá mi kábíyèsí Alápéjú ti ìlú Péjú ní Ìlá Ọ̀ràngún. Kábíyèsí, mo kí yín, mo dúpẹ́ o. Ẹ ṣé, mo mọ̀ ọ́ lóore. Ẹ ṣé gbogbo ìgbà. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín fún ọdún 2025. Bákan náà, Alhaji Rasheed Adékọ́lá láti United States of America, ọmọ Ìbàdàn ni wọ́n, but America ni wọ́n fi ṣe ibùgbé. Mo dúpẹ́, mo mọ rírì yín o. Bákan náà, olóyè àgbà àrò tìlú Ìkòyí, bàbá olóyè Ọládàpọ̀ Ọládìméjì, àràbà olùṣẹ̀ṣe ìlú Ìkòyí. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o. Bàbá wo Táíwò Ògúnṣọlá Adákẹ́jà, bàbá, mo kí yín o, yóò mọ̀ ju yín ṣe o. Ẹ ṣé, mo dúpẹ́ gan. Idris Enterprise, mo dúpẹ́ o.
ẹ kú àtìlẹ́yìn wa, ẹ kú gbogbo ìgbà, ẹ ṣé, mo mọ rírì yín. Honourable Lánre tí wọ́n jẹ́ senior special adviser fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Honourable Lánre Ọdẹ́ládé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o. Honourable Owódùnní Abíọ́dún Wókò, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Honourable Túndé Bọ́ládalẹ́, thank you so much. Iléeṣẹ́ S2 Ultimate Aba International, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí láti ìbẹ̀rẹ̀ ọdún, òun náà láti ń ṣe ìpolówó wọn. Ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá mi Sheikh Muideen Hamzat Asora ẹ̀karùn-ún Mámúlùkù yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé, ẹ kú gbogbo ìgbà, ẹ ṣé, ẹ kú àtìlẹ́yìn wa. Alhaja Ọmọ́túndé láti ìlú Ìbàdàn, ẹ ṣé o Alhaja, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú gbogbo ìgbà, ẹ kú ìnáwó sí, ẹ kú àdúró tiwa. Honourable Prince Wasiu Oyelami, alága ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan South LCDA Ìkòyí, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o. Albarika Cooperative Society Ìkòyí Union 2 lábẹ́ Sheikh Ismail Ẹ̀sánbẹ, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o, ẹ kú gbogbo ìgbà, ẹ ṣé, ẹ kú àtìlẹ́yìn wa. Iléeṣẹ́ Aidis Enterprise, àwọn kan tí ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ní inú oṣù yìí náà darapọ̀ mọ́ wa, ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín, ẹ ṣé, ẹ kú gbogbo ìgbà. Bákan náà ìjọ Bismillah Wal Qudratillah Islamic Society nílùú Ìkòyí tí wọ́n káàkiri àgbáláyé, ẹ ṣé, mo dúpẹ́ o, ẹ kú àtìlẹ́yìn, ẹ kú ìfẹ́, ẹ sì kú gbogbo ìgbà tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ ṣé, mo dúpẹ́. Mr. Adébáyọ̀ láti orílẹ̀-èdè Ghana, ẹ ṣé, mo dúpẹ́ o, ẹ kú àtìlẹ́yìn wa. Bàbá mi High Chief Káyọ̀dé Ọlápọ̀ṣe Atáyéṣe tìlú Ìkòyí tí wọ́n tún jẹ́ balógun ìjọ St. David Anglican Church, ẹ ṣé, mo dúpẹ́ o, tí wọ́n tún jẹ́ aláṣẹ àti olùdarí ilé ìtura Fortress Villa Guest House, ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú àtìlẹ́yìn, ẹ ṣé gbogbo ìgbà. Bákan náà Honourable Ọlábámiwò Ismail láti ìpínlẹ̀ Kwara, mo dúpẹ́, mo mọ yín gan. Mr. Seun Adéoyè láti orílẹ̀-èdè Texas, United States of America, thank you, God bless you. Mr. Ọláyẹra Olúṣẹ́gun láti orílẹ̀-èdè France, ọmọ Ilé Ifẹ̀ ni wọ́n, mo dúpẹ́, mo mọ rírì yín o, thank you so much. Bákan náà Mr. JB, mo dúpẹ́ o, olólùfẹ́ wa náà ni wọ́n, diaspora káàkiri àgbáláyé, mo dúpẹ́, mo mọ rírì yín. Màmá kan náà wà láti orílẹ̀-èdè United Kingdom, gold tiẹ̀ ni àwọn ń tà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn náà ṣàdéhùn pé àwọn darapọ̀ mọ́ wa ní ìbẹ̀rẹ̀ ọdún 2026, mo dúpẹ́, mo mọ rírì yín, thank you so much. Ẹ ṣé, ẹ kú ìfẹ́, ẹ kú gbogbo ìgbà, àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí a lè máa dárúkọ, ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ọba mi òkè kò ní jẹ́ kí a sú yín, ìfẹ́ tẹ́ ní sí wa Ọlọ́run bá kò ní jẹ́ kí ó parẹ́. Tí a mọ̀ ṣe tá fi mọ wò yín sí, tẹ́ fi mọ gbádùn wá sí, lọ́bí Elédùmarè yóò jẹ́ ká mọ̀ ṣe o. Ẹ ṣé, mo dúpẹ́, mo mọ rírì yín káàkiri àgbáláyé. Ẹ wá jẹ́ kí n mú messages tí mo ní àwọn èèyàn sì ń sọwọ́ sí wa, ẹ jẹ́ kí n mú wá fún yín kí a jọ gbọ́ ká jọ wò gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sọwọ́ lórí fídíò tí mo ṣe yẹn, tí mo fi gba àwọn ọba aládé wa nímọ̀ràn lórí ọ̀rọ̀ tó ń lọ ojùmí láàrin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ ṣé, mo dúpẹ́, mo mọ rírì yín. Messages tí a rí gbà ó lọ báyìí láti ọwọ́ Prince Ọlálékan Philip, wọ́n ní thank you for that video. You advised to Oba Akeem Aláàfin Oyo, but Yoruba history is clear. Ile Ife is the spiritual root of the Yoruba race, and the Ooni of Ife remain the recognized head of Yoruba Obas. This dates back to Oduduwa and the founding of Yoruba land. The Aláàfin of Oyo was once powerful during the old Oyo Empire, but that empire collapsed in the 19th century. Today, the Aláàfin's authority is territorial, not universal across Yoruba land. So Oloyo is trying to force himself on people,
but all Yoruba people home and abroad, cities, Obas and Yoruba states are rejecting him, while Ooni is widely accepted because of his humility. On the Okanlomo title, the Ooni installed by the one installed by the Ooni is widely recognized across Yoruba states and Nigeria. The Okanlomo title conferred on Seyi Tinubu by the Aláàfin of Oyo is largely local, reportedly recognized by only five to six villages in Oyo. Public discussion suggests the conferment was part of fundraising efforts for palace projects after similar approach to major businessmen reportedly yielded no support. Yoruba tradition teaches that legitimacy comes from history, unity and cultural acceptance, not money or politics. One love in Yoruba land. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Prince Ọlálékan Philip nìyẹn. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí Ọládípò Àtàndá sọ. Àwọn ní when you have understanding of the history, then I don't see any reason why you are asking of based on what and civilization can never erase our history, even if it is having influence on our tradition. History stand. Please go back to the archive. My advice for the two kings is to embrace peace and try as much as possible to rewrite history. Prince Isaac Tolúlẹ́yẹ, àwọn ní falsehood does not require argument, it requires evidence. Bring a white paper. Just as the world cannot deny the global influence of America, even though the United States has not occupied every country it influences. The same principles applies to the Oyo Empire. A power does not need to conquer or militarily subdue every town before its supremacy and influence are acknowledged. Let this also be noted. The present-day Oyo ruling line is no longer a purely authentic descendant of Oramiyan. It has expired significant blood mixing, particularly with Hausa elements. For this reason, we should not be surprised by their opposition to Ilẹ̀ Odùduwà and the idea of Ọmọlúàbí. They will never accept certain truths because what happened to Ilorin also happened to Oyo. I will not go into detail here about what befell Ilorin and how the same fate affected Oyo. However, those who believe that the Aláàfin is superior to his own father, Ooni of Ife, or that Oyo is superior to the ancestral homeland of Ife, founders should understand that this is not history, it is an agenda. I therefore encourage every one of us to conduct personal, independent research and seek the truth beyond inherited narratives. Akinola Odeyemi, àwọn ní this man question the main question we should ask ourselves is how did we come about the name Yoruba? It is our name from the beginning. The answer is capital no. How many towns and villages were then initially referred to as Yoruba? The answer is only Oyo Township and 6 villages were referred to as Yoruba initially. Did it cover all the present southwestern states? The answer is capital no. If Seyi Tinubu had known that his Okanlomo title covers only Oyo Township and 6 villages in his environ, I believe he would not have accepted the title. Bello Aderibigbe, wọ́n ní, my brother, it is true. You have said the right thing. Oba Owade need to be guided well and romance with Onirisa, Oba Enitan Ojaja One, who is the paramount spiritual and traditional ruler of Yoruba land. Faluyi Ayokunle, àwọn ní any Oba in Yoruba land has the right to install a title that will carry Yoruba land. E.g., Abbas Obesere was installed Agbakin of Yoruba land by Oba Makama Olówùkúta. Olúfẹ́mi Richard, àwọn ní there is this Yoruba adage that says a farm cannot belong to father and son without any difference.
You can only define the Ooni or Aláàfin by their functions. Is the duty of the Ooni of Ife to give out titles, or what is the duty of Aláàfin of Oyo? Moreover, history never tell us Ooni of Ife was designed to give title, but the Aláàfin is designed to confer any title to whoever hear it. Ooni of Ife is not a child or descendant of Oduduwa. Aláàfin of Oyo is a son of Oduduwa, a descendant of Ọ̀rànmíyàn. The power, administration, and rulership of the entire Yoruba land rested in the hand of Aláàfin of Oyo. Gẹ́gẹ́ bí ìwòye àti èrò àwọn èèyàn, òun náà lẹ tún gbọ́ tí mo mú wá fún yín yẹn. Gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣọwọ́ sí wa. Mo máa ń sọ wípé èrò àti ìwòye kì í papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀, ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú fi máa ń wo ọ̀rọ̀. Ojú tó bá kọ sókálukú, òun náà ni ojú tó ń kálukú ó fi wò ó. Bọ́lọ́run sì ṣe dá ilé ayé nìyẹn. Ẹ̀yin náà lè fi mẹ́sẹ́jì sí yín, èrò tí yín, ìwòye tí yín, ẹ lè fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ṣùgbọ́n lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Eléyìí náà ni fọ́nrán tí yóò gbẹ̀yìn nínú ọdún 2025. A dúpẹ́ fún ọba Elédùmarè, ọba tí ó ṣọ́ wa láti bẹ̀rẹ̀ ọdún, láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 tó tún jẹ́ kárí ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún 2025. A dúpẹ́ o, àmọ́ lóore o. Ọba Elédùmarè kò ní kọ ọpẹ́ wa. Ọdún tuntun tí a wá mú yìí, kọ́ba Èdùmàrè kó jẹ́ kí a lò nínú ọlá, nínú ọlà, nínú àlàáfíà àti ìlera pípé. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kó má jẹ́ ìpín wa. Ká mọ́ lọ́re, ká mọ́ bọ̀re, kí aburú kó má ṣẹlẹ̀ sí wa, kó má ṣẹlẹ̀ sẹ́bí wa, kó má ṣẹlẹ̀ sí àwọn olólùfẹ́ wa. Gbogbo oore ọdún pátá ni yóò jẹ́ ìpín wa o. Aburú ọdún pátá kò ní jẹ́ ìpín wa lágbára Adẹ́dàá.